أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. لا يتكلمون إلا من يأذن له الرحمن وقال صواب اللهم آمين. níkàlẹ̀ bàbá mi àgbà Al-Amawi gbogbo ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó ní Allahu Akbar. Allahu Akbar. mo fi kíkẹ́ Ọlọ́run bá ní iná mo fi Ànábì Muhammadu Sallallahu alayhi wa sallam. látara Ànábì mo fi bàbá mi àgbà Al-Amawi mo fi kí gbogbo àwọn àgbàlagbà tẹ́yẹ́yẹ́ lórí ìkàlẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. Olúwa jọ̀ọ́ bá wa kí àwọn àfáà wa. Àmín. Ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfáà wa. Àmín. Kó fẹ́ríjì wá gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ óyá. Ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfáà wa. Ọlọ́run jọ̀ọ́ bá wa kí àwọn àfáà wa. Kó fẹ́ríjì wá gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. وكفل متي على ديار أحبة كانوا لغياظا من الزمان الأنكدي وإذا مررت فأي عينهم أذنوا إليك أو المنازل تجددي قوم عزيز جارهم لكنهم يصلوا بهم أو والدي ومولدي يصلوا بهم أو والدي الشيخ عليمي جتا شيخ الشيخ tukuru alaya bàbá wa ní kọ̀rọ̀ bàbá Bàtúrè bàbá wa ní sọ̀rọ̀ bàbá Mẹ́màsà óyá àlùfáà wa Adam lè lórí. Alimarikazi Adamali lórí Ali alami Adamali lórí nínú wọn tún ní Sheikhuna Amawi Sheikhu Ahmadu Amaullahi Fagba ẹ dákun ẹ bá ń ṣe Sheikhu. Ahmadu Fagba al-awliya'u lahum ja'un wa manzilatun wa wajhuhum inda mawla al-fadili makibulun. Ahmadu Fagba nínú wọn tún ní Salimanu Ake Olúwa jọ̀ọ́ dákun kẹ́ wọn fún wa
síjú àánú wa gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. له وجه جميل لو تراه ترى قمرا منيرا في العلال والشمس تعجل من أنوار طلعته هذا الجمال. olóyè tó lè bá yorùbá nabi muhammadu. sallallahu alayhi wa sallam. يروي إمام ترمذي في السنن عن النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا كان حسن لوجهه وحسن الصوت ألا وإن نبيهم أحسنهم وجها وأحسنهم صوتا ما خلق الله خالقا. النبي محمد صلى الله عليه وسلم أجمل ولا أكمل صلى الله ولا أسعد صلى الله ولا أرسد صلى الله ولا أعلى صلى الله ولا عليه أذكى صلى الله ولا عليه أنبل صلى الله ولا عليه أسعد من رسول الله محمد. صلى الله عليه وسلم. قلبي لا تلك المدينة عاشق صلى الله عليه بل أن يزور محمد المختار قد طالما أهوى زيارة قبره ولكي أزيد بنوره أنوار النبي محمد. صلى الله عليه وسلم. يا رب بلغني زيارة قبره أذكى الورى شأنا كذا أكبارا أذكى الورى شأنا كذا أنيل اللهم صل على محمد. اللهم صل على محمد. يا واسع الإحسان صل على محمد. اللهم صل على أدي دفوني صلاة عظيم ساني الطير لممجد. اللهم صل على محمد. يا رسول الله النبي محمد. أها النبي صفي الله النبي سيد الوجود النبي يا رسول الله النبي سراج الدين ẹ̀yìnbó sẹ́lá ẹ̀ka sáyà sànàbì kò sí wo ní sẹ́lá Rasulullah Rasulullah ya Mustafa Sayyidi ya Mujtaba Sayyidi ya Murtada Sayyidi ya Nura Nuri ya Nura Nuri Leuda min karimi abau min karimi salli ya Rabbana wa sallim ala man huwa lil kaliki rahmatun wa sifau Allah kayfa tariqaru yakal anbiya'u ya samaa matawalat ya samau lam yusauka fi ulaka wa qadha lasana minka dunahum wa sanau إنما مثل صفاتك للناس كما مثل النجوم لماء لم يزل في ضمائر الكون تقطع ولك الأمهات والآباء صل يا ربنا وسلم على
sọfíyà láàyè sèyídìlì hùjúdì ẹ̀yọ̀bó oníṣẹ́ ńlá ẹ̀ka sáyẹ́sì ànábì kò sí wo oníṣẹ́ ńlá Rasulullah abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá gbọ̀wọ́ wa ànábì gbọ́ bàbá Fatima gbọ́wọ́ wa ànábì gbọ́wọ́ ẹni ò bá gbọ́wọ́ rẹ̀ ni ó là níwájú Olúwa abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá adìyàtúmẹ̀lẹ̀ ilẹ̀ gẹ̀ẹ́sì. báwa Alhamawi wọ́n ní ọmọ bàbá alágbàjì ló tún ṣe prógráàmù yìí wọ́n ní ọlọ́run jẹ́ òní àlùbáríkà àtọ́wálẹ́ gbogbo àwọn tó kó wá ni wọ́n lá àlùbáríkà ọlá nàbí wa Muhammad ìwọ ló jẹ́ kí bàbá ní àtúpẹ́lẹ́ yìí náà o sì ń pè lẹ́ẹ̀kan náà àbáníwọ̀ ní ó lá àlùbáríkà ó yẹ kí n ní kó sífìlà rẹ kí n ṣàdúrà fún wọn àmọ́ jẹ́ kí n fi ọ́ lẹ̀ ná àbáníwọ̀ ní ó ní àlùbáríkà àmọ́ rántí pé gbogbo wọn ká mú táàkì wá o so ti gbọ́ aluma anabi wa Muhammad sallallahu alaihi wasallam baba ní nísìnyí ká máa lọ ọ̀dọ̀ afa ńlá kí òun náà wá ṣe madiu wọ́n ní akíyàwó nílé kọ̀rọ̀